Mo kí ẹ̀yin olólùfẹ́ èmi Ẹ̀làkùtà ọba Ọ̀rúnmìlà àdúrà wa gbà lágbára Olódùmarè. Mo ti fi ọṣẹ yìí mo ti fi kalẹ̀ nígbà kan rí. A dẹ̀ rí àwọn ìjẹ́rìísí lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀. Kódà àwọn tí a ti bá ṣe àwọn tó ti lò ó tó ti rí jẹ́rìísí lórí ẹ̀ wọn ò níye. Ìwọ náà lè lọ gbìyànjú ẹ̀ wò kó fi járọ̀ mi kó wò pé bóyá arọ́ náà ń pa. Gbogbo ẹni máa fi kalẹ̀ ní oníyọ̀ kankan kó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni òní kankan pamọ́ bẹ́ẹ̀ ni. 07031 83 45 83 òní nọ́mbà mi. Kí nìkan tá a máa lọ wá? Ẹ jẹ́ ká lọ wá yẹ̀pẹ̀ orí àtàn. Yẹ̀pẹ̀ orí àtàn tó bá ń dalẹ̀ sí dáadáa. Ẹ jẹ́ ká wá díẹ̀. Tó gbajúgbajà ni o. Ẹ jẹ́ ká lọ wá yẹ̀pẹ̀ balùwẹ̀. Yẹ̀pẹ̀ balùwẹ̀ tán bá ń wẹ̀ sí dáadáa. Ẹ jẹ́ ká bu díẹ̀ ńbẹ̀. Ẹ jẹ́ ká bu àwọn yẹ̀pẹ̀ ká bu sínú odó. Ẹ jẹ́ ká lọ wá orí ológbò tó bá nírun dáadáa ẹyọ kan tó pé. Ìbàjẹ́ tútù ìbàjẹ́ gbígbẹ torí àwọn oníbèrè ẹ jẹ́ ká fi sí. Ẹ jẹ́ ká lọ wá ewé oríjìn. Bẹ́ẹ̀ ni oríjìn ló ní kẹ́ fi iṣẹ́ tèmi kẹ́ fi jì mí lónìí kẹ́ wá fowó wọ́ yín kẹ́ fi jì èmi lágbájá ọmọ lágbájá. Ẹ jẹ́ ká lọ wá ewé oríjìn díẹ̀ ẹ jẹ́ ká kó sí. Ẹ jẹ́ ká gún papọ̀ kó kúnná dáadáa nínú odó. Tá a bá ti gún papọ̀ tán kúnná dáadáa nínú odó. Ẹ jẹ́ ká wá bu ọṣẹ dúdú sí i. Ẹ jẹ́ ká gún papọ̀ kó kúnná dáadáa ká wá kó sínú ike funfun kan. Ẹ jẹ́ ká máa wẹ̀ láràárọ̀ pẹ̀lú gbólóhùn ẹ̀. 07031 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì o. Gbólóhùn tá a mọ̀ pè sí ni tá a bá ti fẹ́ wẹ̀ tá a bá ti bù sórí kankan. A mọ̀ sọ pé bí a bá gbá ilé bí a bá gbá ìta àtàn là ń darí ẹ̀ sí. Bẹ́ẹ̀ ni àwa ni. Omi ò ní wọ́n láyé kómi ó wọ́n lọ́run kí balùwẹ̀ ọmọ gbà tiẹ̀ kí balùwẹ̀ ọmọ mọ̀mí tiẹ̀. Ojúmọ́ ò ní mọ́ kí àtàn ọmọ gbọ́rọ̀ ẹ tiẹ̀. Ewé oríjìn ló ní kẹ́ ẹ fi iṣẹ́ tèmi jì mí lónìí. Àti ilé àtọ̀nà la fi ń jí ológìní. Oṣó ilé àjẹ́ ilé oṣó oko àjẹ́ oko. Ẹ wá fi owó ọwọ́ yẹn wá fi jí èmi lágbájá ọmọ lágbájá lónìí. A tún wá ṣàdúrà sí i. A wà máa wẹ̀ bá ṣe máa wẹ̀ nìyẹn láràárọ̀. Kódà téèyàn bá jẹ́ni tó ń gba contract tàbí èèyàn jẹ́ni tó níṣẹ́ ọwọ́ o ò lè jí lójúmọ́ kankan mọ́ ríṣẹ́ ṣe. Kò possible. Kódà kó mọ́ níṣẹ́ kankan kó mọ́ jí kó mọ́ sùn nulé o ò lè jí lójúmọ́ kankan mọ́ rí nǹkan fi lọ ẹ́ nǹkan gidi kan fi lọ ẹ́ pé nǹkan yóò máa jáwọ́ àdẹ̀wà fi lọ ẹ́ nínú ilé ni. 07031 83 45 83 òun ni nọ́mbà mi ò ní nọ́mbà méjì o. Ẹ jọ̀ọ́ mi ò ní nọ́mbà méjì ẹni ọ̀dà nọ́mbà tẹ́ bá rí fake ni èmi kọ́ àdúrà wa gbà mo kí àwọn yẹn àkàbà ọ̀là kù múra.